kẹjọ máa pọ̀ kọ́rọ̀ sì máa lọ púpọ̀ mi bá ṣe máa jáde láti wá sọ nǹkan kan lórí ọ̀rọ̀ àwọn àfa àmukùkùwíyà yàrá asuhun àfa Abdulgani táfa Abdulgani jẹ́ olórí wọn ìbá máa sọ nǹkan lórí ẹ̀ mọ́ ṣùgbọ́n mo rí àwọn kọ́mẹ́ǹtì kọ̀ọ̀kan so pàápàá jùlọ lórí àwọn ọmọ tí bóyá wọn kọ́ wọn àbí wọn tọ́ wọn àbí wọn kọ́ wọn ògbẹ́kọ́ tí wọ́n máa ń mẹ́sẹ̀jì yẹn lórí lẹ́yìn program so irú àwọn yẹn ẹ ti fẹ́ sọ ẹgbẹ́ àwọn súnà tẹ̀ ń ṣe wọn ẹgbẹ́ súnà rọ tẹ̀ ń ṣe yẹn ẹ ti fẹ́ sọ di ẹgbẹ́ dìgbòlugi aleykum salam olójú Komarudin ẹ ti fẹ́ sọ di ẹgbẹ́ dìgbòlugi ẹ ti fẹ́ sọ àwọn ẹgbẹ́ súnà tẹ̀ ń ṣe ẹ ti fẹ́ sọ di ẹgbẹ́ mùsùlùmí ẹ̀hànà tó yẹ pé àní rí lára yín àní rí lójú yín àfi wáyé hànà lẹ́ẹ̀mọ̀ wù lọ́tún ló sí ọ fẹ́ máa sí ẹgbẹ́ kan àbílù kan tẹ́ wà tí ìsìnkú ẹ̀yìn lẹ́ ń da omi àlàáfíà rẹ̀ rú ó fẹ́ máa sí gbogbo àwọn tẹ́ bàdá àtẹ́ńpé wọn lé ń bídíà àwọn ẹlẹ́gbẹ́ àwọn kìnnì kan wọ́n fẹ́ wúlò wọ́n kìí kọ́sẹ̀ wúlò wọ́n wúlò jù lọ ní ẹ̀sán ọlọ́run balẹ̀ kíọ́lá wọ́n wúlò jù lọ bí tẹ́ ń bẹ́sẹ̀ ọlọ́run bá lọ yìí so àwọn ọmọ tí wọ́n jáwọn aláìlẹ́kọ̀ọ́ yẹn ni mò ń báwí o ní tí wàá sọ̀rọ̀ àwọn àfa wọn so insha Allahu ta'ala lẹ́yìn ilé tí mo fẹ́ ṣe yìí tí ìkànnù àwọn àfa àmukùkù tí ò bá sọ nǹkan kan tó tako ẹ̀sìn tí ó sì fàbùkù kan àwọn àfa wa pàápàá jùlọ àwọn àfa mi tí wọ́n kọ́ mi kí o tí ń sọ pé àwọn àfa mi ni táwọn náà mọ̀ pé àwa la kọ́ ń kíw so ẹni jáde wá sọ nǹkan kan mọ́ lórí ọ̀rọ̀ wọn èmi lójú ayé báyìí sìn torí pé kó mo wí kémi owó lẹ́yìn rẹ̀ mi ò ráyè rẹ̀ ní táwọn ń kọ́ mẹ́sìn tán ń pè lẹ́sìn lọ́dọ̀ tiwọn so òun ni kí wọ́n ná là min askhasin aw min karamati ba'di al-amajid wọ́n ná là minhum aw an yantaqisu min qadrihim aw min manazilihim ní tí wọ́n mọ̀ nìyẹn so kò sì ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ bí wọ́n ṣe ń jọ́ tí láwọn pilẹ̀ rẹ̀ ní Nàìjíríà náà táwọn tí wọ́n láwọn dé láti ilẹ̀ Lárúbá bí wọ́n ṣe bẹ̀rẹ̀ rẹ̀ látòrí àfàjàbátá nílọrin tí gbogbo wọn sùúrù wọn jọ́nà tí wọ́n ń pín lọ́tún lọ́sì àtàgbà tó méke wọn kò sí yàtọ̀ so kò sí bẹ̀rù Ọlọ́run kò sí pípé ẹni bil hikma wal mawa'idhi al hasana kò sí an yatahallaw bí makarimil akhlaq allati umira an-nabiyyu sallallahu alayhi wa sallam bí an yatahalla biha gbogbo àwọn akhlaqun nabawiyya as-saniyya as-sunniyya gbogbo àwọn wa nabi sallallahu alayhi wa sallam láwọn wà tó jẹ́ pé láì pèpè sójú ọ̀nà tọ́lọ́run ìwà àwọn lásán ìpèpè ni tí gbogbo àwọn bàbá àgbàlagbà nílẹ̀ Yorùbá yìí tí wọ́n fi ṣe zina ẹ̀sìn ara wọn òun náà bàbá yìí fi ṣe àwà òun náà fi ṣe ẹwà tí wọ́n ń dàbúra òun ni àwọn àbá táwọn bàbá táwọn èèyàn ń pè ní àbáyá òun ni àbá tí àbáwọn búdà tí àwọn bàbá yìí ń dàbúra tí Islam fi ní ìlànà so lẹ́dẹ́ lẹ́yìn fi gbogbo àwọn àìlójútì yìí so lẹ́fí ń dẹ̀sán ọlọ́wọ́ bá rú so torí àwọn ọmọ yẹn mind you wọ́n níbẹ̀ Ọlọ́run débi pé most of them ẹlòmíì wọn ó ní Facebook page yìí ẹlòmíì ní 5 ẹlòmíì ní 10 ẹ máa láwọn orúkọ oríṣiríṣi tán change òun nìkan náà ni ó wá kọ́mẹ́ntì lé yóò bu ọmọ ẹ̀ ó tún kọ́mẹ́ntì tó bu ọmọ ẹ̀ ó tún wọ́n ètò ẹ̀fẹ̀ ẹlòmíì ó lè má ju follower méjì péré lọ àwọn page ara rẹ̀ tó sínà ló fi follow ara rẹ̀ o yóò sì mọ súnà náà wọ́n sì ń pèpè súnà náà wọ́n làwọn ń ṣe ṣẹ́ni wọ́n ti dájà dìbò lúgé wọ́n sì ti mú sùn ẹ̀hànà àfi kéèyàn sọ̀rọ̀ fún ni fi ń sọ pé nítorí wọ́n bá ń ṣe ni wọ́n máa ń ṣe má ṣe bọ̀ pẹ̀lú Ọlọ́run balẹ̀ kíọ́lá àmọ́ kó o ní ọfẹ́ lọ jòkó táwọn alùsùnà yìí èyí ó sórí bú látara wọn láwọn tí wọ́n ń pàpè mọ́ra rẹ̀ tó yẹ pé ní tẹ́ bá ń pè ń súnà ní wàláhì kò sí súnà lórí ayé ẹ pé ní tẹ́ ń ṣe yìí gbogbo àwọn mọ́tò mọ́rin súnà hù ní tẹ́ ń practice yìí lẹ́ ń pè ń súnà kò sí súnà lórí ayé nìyẹn àwọn ọmọ kan bẹ ní ìsìn wọ́n sẹ́ndì sí mi ẹni kan náà àwọn alfudala Saudi ni wọ́n wà kọ́lọ̀ bá ń ṣe dáadáa fún àfàwọn ẹni fẹ́ mention wọn wọ́n ní bọ́ọ̀ kan ṣe program lánàá wọ́n ní ń bu mi ń ṣe gbáhùn sàbò so tó lóun fi ń defend àwọn àfa náà àwọn àfa tó belong sí ọmọ tí máa tọrọ bára yẹn so àmọ́jọ́ tí Islam di pé kálá fẹ́ ṣètò lọ́hùn káwá gbégbá bára everyday síbà náà bí wọ́n ṣe ń kọ́ bí ṣe ń níṣẹ́ mọ́ ẹbẹ̀ kan lọ mú gé àti rọ́bà kẹ́ máa lọ́wọ́ àwọn sálásì kọ̀ọ̀kan níṣẹ́ so kìí ṣe àwọn refutation tẹ́lẹ̀ ń ṣeun kìí ṣe nítorí Ọlọ́run lẹ́fí ń ṣe torí pé ẹ fẹ́ máa gba bára ni ìdílé mú pa afẹ́ kọ́lé kéwú ìdílé mú pa afẹ́ kọ́ mọ́sálásí ta lọ́bẹ̀ ọ́ gbogbo yín tẹ́ gbé bára everyday wá sí program tàbí àkáǹtì nàbà ni o ó tàǹgbà ni o ìta bá dín ni o question tó yẹ káwọn èèyàn bí ẹ gan àtàwọn àgọ̀ tó máa ń dáwó fún rẹ náà tó yẹ kí wọ́n bí ẹ ni pé mọ́sálásí òun ta ló àjí bára rẹ̀ lórí rẹ̀ kọ̀ọ̀kọ̀ ilé kí ó tó fẹ́ kàn ta ló sọ di túláàsì tó fi ní sẹ́mọ́ tẹ́ pé bára lẹ́ẹ̀mọ́ tọrọ káàkiri èyí iṣẹ́ ẹ̀ lọ́ wá kẹ́ máa ṣiṣẹ́ ìjọ kan ní sọ̀rọ̀ lélẹ́mí ṣiṣẹ́ ní
kí ni ọmọ lọ Amazon ní ti ń ṣiṣẹ́ láti wà Amazon gan ni tí wàá ṣiṣẹ́ tí n ti ń rówó ìjọ mi ní èmi àti ẹ àtàwọn yòókù rẹ ta lọ́rọ́ lájú ẹni tí ń tọrọ bára àtẹni tí ń ṣiṣẹ́ kárakára kó lè rí jíjẹ múmu rẹ̀ ní ọ̀run látara rẹ̀. Ta ni alukurani ta ni súnà fún ara rẹ̀ ṣe dáàmú fún ta ni súnà kún tí gba bára tẹ́ ń gbé yìí tí tẹ́ ń pè ní súnà ní ká máa tọrọ bára káàkiri. ìtọ́ ẹ̀kọ́ tó ẹ̀kẹ́ rẹ̀ mójútó ẹ jòkó ẹ sọra yín di mọ̀rọ́ sídù fáwọn èèyàn. wọ́n bá ti sọ nígbà báyìí ẹ̀yin ò ní gbé wá sí kalẹ̀ àfi kẹ́ máa wo àwọn àtọ́wò àwọn èèyàn òun lẹ́ jòkó tì lẹ́ẹ̀ máa ṣe short video lé lórí àlálùkù alẹ́yìn rẹ̀ ẹ dákun ẹ bá ṣe báyìí o ẹ ṣe báyìí o lè ní gbogbo yín o lè ẹ lọ wáṣẹ́ ṣe kò sí náà burú níbi kí èèyàn nídìí ìrànlọ́wọ́ lẹ́yìn ó pé àwọn èèyàn pé ẹ dákun ẹ ràn mí lọ́wọ́ lẹ́ẹ̀kan lẹ́ẹ̀mejì lẹ́ẹ̀kan láàrin ọdún lẹ́ẹ̀mejì láàrin ọdún wọn kọ́ àìpé ẹ fẹ́ ralẹ̀ ẹ fẹ́ kọ́ lé kéwú ìrèwò lẹ́yìn kọ́ ta ló sọ ọ́ di túláàsì fún ọkọ̀ kọ́ lé kéwú ta ló sọ ọ́ di túláàsì fún ọkọ̀ kọ́ mọ́sálásí ẹ̀yìn lè gbogbo yìí so ibi tí mo fẹ́ lọ́kọ́ ẹ̀yìn àyàbá ni ọ̀rọ̀ Àfà Abdulgani ni mo fẹ́ ṣàlàyé then kí n tó wá bẹ̀rẹ̀ Àfà Abdulgani kí n fi léyìí ṣe preamble ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ tiwọn kí ni tí mo fẹ́ sọ bẹ́ẹ̀ ni pé Àfà Abdulgani èmi àti wọn ní anything láàrin wa tábà ní ilé mi àti wọn náà ní any dispute between us ọ̀rọ̀ ẹ̀sìn àtọ̀rọ̀ ìwà òní tí ń bẹ láàrin mi àti wọn ẹni máa yẹ gbogbo àwọn àgbàlagbà tí wọ́n ti lọ láwọn tí wọ́n kọ́ yín kéwú láwọn tí wọ́n kọ́ yín kéwú wọn kẹ́ ẹ máa disrespect wọn àwọn alùsùn tẹ́ bá tẹ́ ń jọ ń disrespect láàrin ara yín nù àmọ́ kẹ́ ẹ máa pa àwọn kan ló ń bí díà láwọn àfáà tí wọ́n káwa ń kéwú èyí hùn ẹgbẹ́ kan ànígbà lọ́wọ́ yín ara yín náà ní kẹ́ ẹ máa bàdá tí sọ alákọ̀ọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì ńlá masáìlì ìlmíyà tó ti bẹ láàrin mi àti wọn orí ọ̀rọ̀ alákùnrin tá ń pè ní rọ́yìs pẹ̀lú mímọ́ sọ pé Sheikh Quran ló ń defend ṣe nìkan mi ò defend Sheikh Quran tí tún sọ yìí ìwọ jí Sheikh Quran jáde lọ́la kí wọ́n sọ nǹkan kan tí ó bá súnà tọ́lọ́hun ní tí ó bẹ́ sí ọlọ́run bá mu kọ̀ wá wò yá dàkẹ́ nǹkan kan tá a lẹ́rìí fún nínú súnà tá a lẹ́rìí fún nínú Quran kí wọ́n ṣe mi ò ní dákẹ́ abadan níta bá lè ṣe ní correction á ṣe tó bá yẹ pé gbangba ni wọ́n ti ṣe gbangba láti sọ tó bá yẹ pé kọ̀rọ̀ ni á pè wọ́n kọ̀rọ̀ tó dé báwọn nísìn so bẹ́ẹ̀ mi ṣe ń ṣe nìyẹn èmi ò follow ẹnìkankan blindly dé báwọn nísìn mi ẹ ṣe sí follow anybody follow Alhaji Àgbà ni mi wọ aftakhir bí tí mo belong sínú bí tí belong sínú títí fi kú al-adabi bí Alhaji Àgbà bí tá belong sínú yẹn so ẹ mo ti wá sọ mo wá sọ̀rọ̀ kan níjó ní lórí ọ̀rọ̀ Àfà Abdulgani Jimoh Amukoko yìí mo sọ̀rọ̀ tó pọ̀ lórí àwọn ọ̀rọ̀ wọn mo wá sọ débi pé wọ́n kéwú lọ́dọ̀ bàbá wa Sheikh Dhikrullah Shafi'i kọ́lọ̀njà rí wọn pẹ́ so mo rí àwọn ọmọ wọn tí wọ́n lọ kọ́ tìbí kan jáde bẹ́ẹ̀ bí ọ̀rọ̀ Àfà Abdulgani tí wọ́n gbé jáde ẹlòmíín pè mí ní òpùrọ̀ kankan ní èso òpùrọ̀ àmì ẹja ọkọ̀ gbọ́ ọ̀rọ̀ náà kó tó di pé wọ́n á fèsì ní orí rẹ̀ so ẹ rí i pé n tí mo máa ń sọ tẹ́lẹ̀ nípa Àfà Abdulgani ni pé késẹ́ẹ̀tì òun là á fà wọn kí ẹ máa gbọ́ késẹ́ẹ̀tì so ẹ bá ẹni tó bá fọ́lọ́ gbogbo àwọn tá a ti máa bá wọn sọ lórí rẹ̀ pé ìyẹn tó jẹ́ pé késẹ́ẹ̀tì gbígbọ́ késẹ́ẹ̀tì tó ń gbọ́ ní ọjà àfà fún ọ tí késẹ́ẹ̀tì bá já àfà fún ọ tí késẹ́ẹ̀tì sọ nǹkan kan tí wọ́n rìkọ́dù wá fún ọ tó o bá ní ìbéèrè nǹkan tí ò yé ọ ń bẹ̀ torí tẹ́ ẹ fi ń ṣe àwọn èèyàn lọ́nà lélẹ̀ dédé tí wọ́n ń fún yín ṣe ń béèrè èyí tó jọmọ́ tìlú wa ṣe ń béèrè rẹ̀ lọ́wọ́ wọn ṣe ń béèrè rẹ̀ lọ́wọ́ késẹ́ẹ̀tì Àfà Abdulgani fúnra rẹ̀ wá sọ pé késẹ́ẹ̀tì rédíò késẹ́ẹ̀tì òun là fà wọn so ṣé wọ́n kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ Sheikh Dhikrullah Shafi'i àbí wọ́n kẹ́kọ̀ọ́ ń sọ yún àmẹ́jẹ́ kọ́ gbọ́ bí tí wọ́n ti sọ ní ara wọn sọ pé késẹ́ẹ̀tì là fà wọn ẹ̀jẹ̀ ń play ẹ̀ gbogbo ẹ̀yàn tí ẹ̀ lẹ́kọ̀ọ́ tẹ̀ máa ń ṣe yamayama yẹn ẹ bá fi ti ara yín gbọ́ àfa yín mo pẹ́ ti gbọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà ẹ̀jẹ̀ tó tún play fún yín. mi ní connection mọ́ àfa kankan náà àfa tó lè sọ pé àwọn ní ti sábò sí sunna ní àwùjọ wa yìí gbogbo àsìkò tí mo sọ yìí anybody tí n bá padà mọ̀ mo mọ̀ ẹ́ létà ni Àfà Dhikrullah Shafi'i ni through ẹ̀gbọ́n Sheikh Abdurrauf Bello tí a ń pè ní Al-Fatah Al-Kutubi through wọn mo fi mọ̀ Àfà Shafi'i torí pé àfà yìí màá dídì kọ àwọn tíra Sheikh Al-Albani fún ẹ̀bá wọn kánú ni a máa wá ń sọ̀rọ̀ wọn ní àwọn ẹ̀dẹ̀ láfa kan ó ké ká máa fà yìí sọ aláwọn ọ̀nà kọ́ṣáàtì tó wà hàdà ní ilé Sheikh Shafi'i ni ní àwọn àsìkò báyẹn ni nípa àwọn nǹkan oríṣiríṣi. ẹ rí i pé wọ́n dákọ̀ nílé Sheikh Shafi'i ni pẹ̀lú pé ẹ ti pè wọ́n ní Sheikh Shafi'i ohun tèmi ń sọ náà nù ẹ ti pè wọ́n ní Sheikh Shafi'i ohun àwọn ọmọ wọn sọ pé ìkan náà ọmọ kí náà ń pè àwọn bábíà ńlá tó wà ní Àbújá yẹn ó ń sọ ó ní kéèyàn pé yẹn láàfà nílẹ̀ Yorùbá kò ní kíní kankan èyí táwọn ń pa Àfà Abdulgani ní àfà àti màá inú jẹ́
mi tẹ́ gbé wọn bá àfa náà ń pẹ́ everybody dà èsì táwọn ń pa àfa Abdulgani táwọn ń pè wọ́n láàfà Gani àwọn àfa Abdulgani tí wọ́n ń bà yín jẹ́ tó bá jẹ́ pé dé àpọ́nlé ni fẹ́ni tó jẹ́ àgbàlagbà. So mind you Sheikh Dhikrlahi Shafi'i hafizahullah ọlọ́njẹ́ àríwọ̀n pẹ́ ẹ̀ dìfẹ́ǹdì wọn ẹ̀tọ́ tó yẹ kẹ́ fún àwọn àgbàlagbà ẹ̀ fún wọn ẹ jẹ́ wọn rí ẹwà súnà lára yín tipẹ́tipẹ́ lọ́lọ́run ti máa ń ṣe bẹ́ẹ̀. So téèyàn dàgbà báwọn kan téèyàn bá lórí dárúbù lórí ìrìn àjò kan téèyàn dàgbà báwọn táwọn yóò máa fún yẹn náà lápọ́nlé téèyàn bá jọmọ lóàbí àpọ́nlé tó máa ń fún wọn náà fi fáwọn ará wájú al-fadlu lil mutaqaddimi àwọn tán ṣáájú àwọn lẹni àkọ́kọ́ tá a kọ́kọ́ fún lọ́la bí wọ́n bá ti ń bọ̀ sẹ́yìn lọ́rùn èèyàn bọ̀ sáwọn bẹ́ẹ̀ ti ń pè wọ́n ní Sheikh Dhikrlahi Shafi'i nísìn àánú wa sàpọ́nlé yín torí àwọn ìṣẹ́ni àbùkù tẹ́lẹ̀tẹ́lẹ̀ so ti wà wọn nísìn so àìṣẹ́ni àbùkù ẹni tó bá ti jẹ́ ní àbùkù ni ó máa sàbùkù fáwọn èèyàn ṣùgbọ́n fẹ́ pa àwọn àgbàlagbà lé ẹ jẹ́ wọ́n rí ẹwà Islam lára yín jẹ́ wọ́n rí ẹwà súnà lára yín ní táwọn sọ náà ṣùgbọ́n àtọ́nà tí wọ́n lè gbọ́ díẹ̀ báyìí. so èmi personally ní kò sí àfa kan náà àwọn tó ní tìsáàbù sùtá ni mo wá tẹ́ tíra síwájú ohun tí mo ń kéwò tó wọn kọ́ mo fi mọ súnà. bóyá n tí mi ń wí tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò yé Sheikh Abdulgani tí mo ń wí tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò yé yín tí wọ́n wá sàlàyé àti gbogbo àwọn ọmọ tán ní mi ń parọ́ ọ̀rọ̀ ti Sheikh Mahmoud Tawi níjọ́ ní ìdánilẹ́kẹ̀ẹ́ mo pè wọ́n fún ara mi ni mo sì verify bye tó ti yé so èsì tí ẹnìkan ní èsì tí àpá àfa Abdulgani bá pè àfa Abdulgani kankan fún ara wọn àmọ́ nìkan tí ò jẹ́ ń pè wọ́n so yóò mọ bẹ láàrin ẹni tó pè mí tó pè ara rẹ̀ lọ́mọ kí wọn àtàwọn fún ara wọn so kò jẹ́ bí ibẹ̀ ń ṣe jẹ́ ọ̀tẹ́já gbọ́ọ̀rọ̀ ti Sheikh Abdulgani náà. tó wù tíra àwọn àfa tí mo rí àtàwọn aṣèpọ̀ wọn tí wọ́n sí ní ìta mo fi mọ́. ẹ mọ̀ báwo wọ́n ní túrú tíra làwọn fi mọ súnà àtà aṣírítọ̀ tó ń pè láṣírítọ̀ òun làwọn kẹsẹ̀tì òun làwọn fi mọ súnà ẹ̀já gbọ́n síwájú àfa ti Sheikh Abdulgani nù àwọn tíra lásán àti kẹsẹ̀tì òun làfa àwọn ti yẹ. ẹni tó kẹ́kọ̀ọ́ nínú wa tó ṣe wípé Ọlọ́run subhanahu wa ta'ala ó fi mọ̀nà sí súnà látara àwọn tíra àwọn àfa outside Nigeria tó ṣe pókà torí pé àsìkò àti àwa fi ń kéwù ní ìtọ́jú wa tó là sí òun náà ní ta bá bàbá wa lórí ẹ̀ ìtàwọn àfa wa wà lórí ẹ̀ eléyìí ní tí. nítorí mi ń fẹ́nu sẹ́ níta bá àwọn bàbá lórí àwọn bàbá wa ẹ bá ti mọ̀ láwọn bàbá níta àwọn àfa wa tẹ́ ń pè ní bídíà lẹ́nu kẹ́ ẹ lè sì yànnà pẹ̀lú wọn pa àfa yín ni wọ́n gbogbo àwọn tí wọ́n ń tẹ̀lé yín tí wọ́n ń rí ọ̀tọ́jú ẹ̀yin lè máa rí wọn pẹ̀lú àpọ́nlé pẹ̀lú bẹ́ẹ̀ sí ń wí wọn náà ṣùgbọ́n àwọn ò rí wọn pẹ̀lú àpọ́nlé ẹ pàtàkì àwọn bàbá wọn níwájú wọn ẹ pàtàkì wọn níwájú wọn so tẹ́yin bá dúró tẹ́ ń sàpọ́nlé fún wọn gbogbo àwọn ọmọ aláìlẹ́kọ̀ọ́ tí wọ́n ń tọrọ bára káàkiri yẹn wọ́n ní máa ṣàìlópì sáwọn èèyàn tí gbogbo àwọn tí wọ́n ṣe mùsùlùmí wọ́n á rí pé sí ní tẹ́ ń pè ní Islam lélẹ̀ tí ní tẹ́ ń pè ní súnà lélẹ̀ kódà òbí mi gan rí pé súnà òun náà mọ̀ pé súnà lọ́nà kí wọ́n ṣe súnà Nabi sallallahu alaihi wasallam ṣùgbọ́n bó ṣe rí táwọn ọmọ tí ẹ hànà tí wọ́n wà ń ta ìbí wọ́n ṣe ń display rẹ̀ jẹ́lómi òní kò ní jẹ́ wọ́n ṣe kò ní jẹ́ wọ́n lè ṣe wọ́n bá rí ìwà tí àfa alùsúnà mi wù àbọ̀ ẹni tó pera rẹ̀ lọ́mọ kí wọ́n alùsúnà mi ìwà àbàjẹ́ wọn kò nírú láwùjọ ẹ bá kàńtà àfa mi ṣe tí ń pera rẹ̀ alùsúnà bí wọn bàbá náà ṣe wáyé ẹni tí tá a bá tá a rí lára wọn kọ́dà ẹlòmíì tí ń jẹ́ ṣe é kó alùsúnà tá a bá kan ṣe wáyé kò sí gbogbo nǹkan tá a mọ̀ àmẹ́ni tó dúró déédéé àmẹ́ni tí ò dúró déédéé àmẹ́ni tó yẹ pé fíìmù ayé ní wá àkàlẹ́ àsára sukut kádàkẹ́ torí pé ibẹ̀ la rí pé maslaha wà fún azil fanasi ẹni tí wọ́n sọ pé òun píríṣì àkídà yóò píríṣì àkídà ṣàríà àwọn tíra tá a lò ní kéwòn ní tíra tó ní ṣe pẹ̀lú àṣàríà ni a lo àrísàlà tí Ibn Abi Zayd al-Qayrawani alayhi rahmatullah èyí tó ní ṣe pẹ̀lú àkídà bẹ àká. ní kéwù tẹ́yìn lọ tẹ́ jáde nù gbogbo àkídà tó wà ń bẹ̀ làwọn kan lè kéwù tiwa wallahi aláyàwó àti ìfọ̀rọ̀ tawhid àkídà wọn mú ní kékeré wọn mú dáadáa ni kódà náà àwọn tí máa ń kọ́rọ̀ àkídà lè kí wọ́n alájà àwọn bàbá mi wá ẹ lọ béèrè bàbá tawhid ẹni wọn pè wọn gbà kan bàbá tawhid so àwọn ní bàbá àwọn alájà gbà ní àfà specially fàkídà kíní wa ó wà verifiable ẹ lè verify rẹ níwẹ̀ lọ béèrè dòní ọlọ́run bàbá mi ò sí mẹ́ẹ̀mọ́ o bàbá ti dé ìjòkó ńlé tán sí tán ń sẹ lọ́wọ́ so wà lọ béèrè dì sí wọn pẹ̀lú mí ní bàbá tawhid bàbá mi náà ni lọ́túnmúra kàn béèrè kò búlẹ̀ nídìí kò búlẹ̀ máa kàn lọ́túnmúra tàlájà àgbà nílọrin náà ni so kí ni a sọ pé wọn kọ́ yín lákìdá ilé kéwú tẹ̀yìn ti parí àwọn ilé kéwú àdàbí àwọn kákìdá so yìí tó bá yà tí ò bá má kìdá lọkùnkùn àbí tí ò wà kìdá òun lọ́mọ tó yà sí àmọ́ làjà àgbà. ṣùgbọ́n ẹ̀ka tíra bíi Hayatu Sahaba ẹ̀ka àwọn tíra fíkì tó ṣe pé wọ́n sọ̀rọ̀ àkídà náà mọ́ àkídà ṣàríà ni eléyìí ni ta fi dàgbà ṣùgbọ́n látara wípé Ọlọ́hun subhanahu wa ta'ala ó ní kéèyàn nífẹ̀ẹ́ kíkà nǹkan àwọn tíra irú ẹni specifically ń sìn àwọn tíra Sheikh Muhammad bin Abdul Wahhab àbí àwọn àfa Saudi
tí bàbá mi tí wọ́n gbà ní Saudi tí wọ́n mú wá òun lèèyàn kà ìyẹn wá ń wò pé kí ni yóò jọra wọn. ẹ kàn fẹ́ máa wọ bẹ̀rù nítorí pé mi àti yàn ní personal issue ìbá máa wọ bẹ̀rù àbáyé dákọ̀ yìí nísìnyí sáfà ni wọ́n Saudi ni nígbà tí wọ́n lọ wá jì ní ẹ̀ ń sọ ni tí wọ́n ń sọ ọmọ ọ̀dọ̀ lọ́hùn ni but èyàn ò kàn wá nígbà tẹ́ ti sọ̀hún sọ ẹ mọ́ sọ̀rọ̀ yín lọ. kò jọra wọn pẹ̀lú táwọn afá wa ń ṣe nígbà yìí kí ni ẹni ó ju dáùtù sínú ọkàn yà ó fa ní téèyàn tún fi ń gbìyànjú àti ṣe further research ní ilé gbàgbé oníṣẹ́ àpẹtẹ wa láti Turkey tí wọ́n ń pè ní Al-Fadl Sadiq tíra yìí anti Muhammad Abdul Wahab ni tó wọ́n yóò náà èèyàn jọ síra wọn apàdà wọn rí pé ókè ó dàbẹ̀ ní pípi tó dodo wà nìyí. ìgbà tí. ẹgbẹ́ àwọn gan oṣù ọ̀ títí bẹ́ẹ̀ bí tí ń bàdé ní tó bá fẹ́ lọ gbọ́ kọ́ lọ gbọ́ lórí page wọn bí tí ń bàdé nìyí torí nǹkan mi tí mo tó fẹ́ play wọ́n ní ó dàbí pé ibi tó dodo wà ní ẹ̀yin gẹ́gẹ́ fúnra yín ẹ̀ ṣú ọ́ torí pé ẹ̀ láàfà tó kọ yín tó ṣí ojú yín sí tẹ́ ẹ̀ lẹ́ ń ṣe òun ni dídá katira bí mo gbọ́ àṣírí tó àwọn ulama kọ̀sán ẹ̀dá fà ànú tí ń bẹ́ńbẹ́ ju ìmọ̀nà tí ń bẹ́ńbẹ́ lọ kódà Nabi sallallahu alaihi wasallam ìmọ̀ béèrè tí ó bá yín wájú Ọlọ́run lọ́dọ̀ Jibril yóò béèrè rẹ̀ kẹ́sẹ̀ pé mùjáládù pé mo kàn rú báyìí Ànábì eru ẹ̀sìn àwọn àfá eru ẹ̀sìn kẹ́yìn wá lóhun ọ̀láàfá tíra làáfá àwọn tálẹ́ fi jọ́ ní gbogbo àwọn sálàfù tẹ́ ń ti sábọ̀ ara yín sọ́dọ̀ wọn tálẹ́ fi jọ́ bí àfá yìí kọ̀ láàfá ẹjẹ́ àmọ̀ ní gbogbo àwọn sálàfù tẹ́ ń dákọ̀ tẹ́lálùsùn náà ni wọ́n tẹ́ gbà fún ṣe iṣẹ́ Muhammad Abdul Wahab tẹ́lẹ̀ nǹkan tíra wọn tó wọn láàfá àyìmọ́ yí àwọn àfá làáfá rẹ̀ kí èèyàn láàfá bó bá ṣe pọ̀ tó ìyẹn ran ní ìwé nǹkan wà nínú táwọn àfá fi máa ní ìtìmọ́dù sórí ìmọ̀ yẹn ọkọlọ́dọ̀ báyìí ọkọlọ́dọ̀ báyìí ọkọlọ́dọ̀ báyìí ọkọlọ́dọ̀ báyìí ẹ̀lẹ́ láàfá èmi wá sọ nínú ọ̀rọ̀ mi pé Sheikh Abdul Gani o pé wọ́n kí lọ́dọ̀ Àfáàzìkúláì Ṣáfì so yìí tèmi wíwù ni mo gbọ́ lẹ́nu àwọn àfá àwọn ọmọ kí wọn ni wá kò sọ àwọn ọmọ kí wọ́n jáde wọ́n mọ́ jáde nínú ọ̀kan mi so mi ò parọ́ ní táwọn pè ní irọ́ pípa ni tí èèyàn ò mọ̀ àbí tó gbọ́ tó ọ̀kan sọ tó dé nìsín táwọn pè ní irọ́ pípa nù so yìí tó wá gbá lélẹ́yìn òun nìkan tí mo sọ jáde yìí tó wá plé ọ̀rọ̀ àfá tó jẹ́ tí n bá sì àfá dáadáa ni wọ́n àfá olódodo sí ni wọ́n mo rà kí mo gbọ́ lẹ́nu wọn ó dàbí pé mo gbọ́ lẹ́nu àfá tí mo fẹ́ plé ọ̀rọ̀ wọn yìí báwọn ṣàǹfààní mímọ̀ lọ́dọ̀ yín àfá wa fi rìnlẹ̀ pẹ́yìn náà ṣàǹfààní mímọ̀ lọ́dọ̀ àwọn tẹ́ ẹ̀ dákọ̀ wọ̀nyí pàápàá jùlọ àwọn Àfáàzìkúláì Ṣáfì tẹ́ ṣàǹfààní mímọ̀ lọ́dọ̀ wọn tọ́mọ kéwé yẹn bá wá sọ pé yẹn tí ń sọ ń pa àfá rẹ̀ sí àgbàgbọ́ àbá nígbàgbọ́ níta àgbàgbọ́ nù so àwọn gbàtẹ́ ti jáde nísìn ní play ọ̀rọ̀ àfá o gbàtẹ́ ti jáde wá nísìn tẹ́yìn tí wá gbọ́ ìtẹ́ sọ yìí nísìn níbo wà láwọ́ wà dúró ń ṣàlàyé lórí àwọn ọmọ tí ń sunkún káàkiri now ẹ jẹ́ ń play ọ̀rọ̀ àfá wa dáadáa yìí bismillah. so àwọn kan nínú yín náà wọ́n ṣàǹfààní lára àwọn kan lánàá tí wọ́n dẹ̀ ṣe kíni o tí wọ́n mọ̀ọ́rẹ́ sí wọn lénìí àbí wọn kà wọ́n kún wọn lénìí àbí wọn jámọ̀ kankan mọ́ lójú wọn lénìí so eléyìí jẹ́ nǹkan tá a mọ̀ yín dáadáa so lápèjúwe ń sìn náà àwọn nínú yín náà àwọn tá ti ṣe wọn láǹfààní rí lápèjúwe sábà bùrọ̀ fún balùwẹ̀ lápèjúwe ń sìn ó ṣàǹfààní lọ́dọ̀ Sheikh Dhikrlahi Ṣáfì ṣáádà tó fi wọ àlè kímọ́ ṣe bí Sheikh Dhikrlahi Ṣáfì ló fún wọn so táyé iṣẹ́ bọ́ síta ń sìn kẹ́ ní mo dúpẹ́ fáfá mi o ó ṣe púpọ̀ ń gbèsè ayé mi o àbí nǹkan so ẹnìkan eléyìí nísìnyẹn nìkan ò ní bá yín mú kọ́ mọ bá yín ṣe kí ni o kọ́ mọ bá yín túta bọ̀ nígbà téèyàn bá ti ń gbìyànjú láti máa mú àtàmọ́ kò sígbà táwọn èèyàn náà ò ní bá ṣe kí ni o kò sígbà táwọn èèyàn náà ò ní máa bá kó àwọn nǹkan báyìí tí wọ́n ní máa bá kó síta so yín sì ń bẹ nínú yín tó ṣe wípé Ustaz Abdul Gani náà ni hafizahullah kọ́lọ́n kó bá ṣe yín dáadáa ẹ ṣáà ń lọ sọ́dọ̀ Sheikh Najmuddin tẹ́ máa lọ ń ka tírà lọ́dọ̀ wọn ẹ lọ sọ́dọ̀ Sheikh Dhikrlahi Ṣáfì tẹ́ lọ sí láìbírì wọn tẹ́ lọ máa ka tírà lánàá so àwọn Ikhwan ò tí ì dé ńgbà náà àbí àwọn Ikhwan Muslimun wọn àti ìdè wọn àti ìbí wọn gbà náà àbí wọn àti ìlàbúrú gbà náà so gbogbo àwọn àfáà ilẹ̀ ṣàǹfààní lára wọn Sheikh Najmuddin ẹ lọ sọ́dọ̀ wọn ẹ lọ máa ka tírà ẹ tún kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn so àwọn bàbá yìí nísìnyí wọn àjámọ̀ kankan máa lójú yín wọn ti di igbá ẹ lọ sọ́dọ̀ wọn ẹ lọ ka tírà lọ́dọ̀ wọn ẹ tún kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn mo gbọ́ bẹ̀rù dáadáa ṣe ń tún dápadà sẹ́yìn yẹ. tí ìdè ń gbà náà àbí àwọn Ikhwan Muslimun wọn àti ìdè wọn àti ìbí wọn gbà náà àbí wọn àti ìlàbúrú gbà náà so gbogbo àwọn àfáà ilẹ̀ ṣàǹfààní lára wọn Sheikh Najmuddin ẹ lọ sọ́dọ̀ wọn ẹ lọ máa ka tírà ẹ tún kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn so àwọn bàbá yìí. ọmọ kéwu yín òun ní sọ báyìí so tá a bá mú látọ̀dọ̀ ọmọ kéwu yín tá a sì ti rí kẹ́ jáde tẹ́lẹ̀ tá a gbọ́ tá a bá wí irọ́ kí wọ́n lápá tá a là ń parọ́ ni àbáfà lẹ́ni parọ́ ẹ̀yẹ tó ń dápadà sẹ́yìn dáadáa. gbà náà. tó a bá gbẹ́ níbi tá a pè tán nísìnyí wọ́n láwọn gbogbo àwọn kò sẹ́ni kankan táwọn tí àǹfààní kíní kankan lọ́dọ̀ wọn. so gbogbo àwọn àfáà ilẹ̀ ṣàǹfààní lára wọn Sheikh Najmuddin ẹ lọ sọ́dọ̀ wọn ẹ lọ máa ka tírà ẹ tún kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn so àwọn bàbá yìí nísìnyí wọn àjámọ̀ kankan máa lójú yín wọ́n ti di igbá tẹ́ fi ń gbálẹ̀ àbí wọ́n ti di ìgbálẹ̀ wọ́n ti di ẹni tẹ́ ń ṣe kí ni o
tẹ̀ ń rá láre tẹ̀ sọ wọ́n di nǹkan mi ọ̀rọ̀ ń bọ̀ lórí àwọn eléyìí wọn àwọn tí mo fẹ́ fàyọ́ ń bẹ̀ ni wípé so ẹ wọ́n sọ pé nìkan ò mú orí bẹ̀ ó jà pé ẹ ti kọ́ rí àbò ṣàǹfààní lára yín rí so issue tó bá wà nílẹ̀ ni ẹ yanjú ó pò ń bẹ̀ so dábàá ní ká máa mú àwọn personality ò ṣe personality àbí nǹkan báyìí ni àbí kò ṣe nǹkan báyìí à ní lọ ń bẹ̀ mọ́ so eléyìí sì ṣe ń tá a máa jókòó tì so àwọn nǹkan ìyá kan ní láti ṣàlàyé fáwọn èèyàn ká mọ bẹ́ẹ̀ ṣe rí so that irú àwọn nǹkan tí ẹ bá tún ti gbé wá ń gbà míì so àwọn èèyàn ò ní ṣe kí ni wọn nígbà tàn jẹ pẹ̀lú ẹ àwọn afáà wa tán jẹ́ àwọn afáà súnmọ́ dáadáa wọ́n sì mọ̀ ṣe kí ni wọ́n mọ̀ bá ṣe wọn lọ láì kò ní sí wàhálà so àwọn tí àwọn kan ti ṣàǹfààní lára wọn rí nínú yín ebi àwọn náà ti dún bídíà lọ́wọ́ yín lénìí àwọn náà ò jámọ́ nǹkan kan mọ́ lọ́wọ́ yín lénìí náà ìbẹnu àwọn kan bẹnu yín tó yẹ kí wọ́n ṣe kí ni o wọ́n kéwú lálẹ́ kímá bí àwọn pọfẹsọ Kakuri tán di aláìdálé nìkan dún bídíà lénìí ìbá àwọn àfáà tán kọ yín nímọ̀ nìyẹn ìbá àwọn tí wọ́n kọ yín bá ṣe ń jọ́kùnrin bí yàn ṣe ń dà àfà àwọn tán tí yàn lè sọ pé àwọn tán sọ yín dà àfà nù tẹ́ mọ̀ wọ́n mọ́ lénìí tó àwọn bàrà físà yẹn àwọn ìdàgá tíra yẹn ìbá àwọn tẹ́ mọ́ rí fàṣẹ ni ṣé wọ́n kọ yín kéwú ni wọ́n kọ yín kéwú pọfẹsọ Akorede wọ́n kọ yín kéwú Dr. Bilal Asra wọ́n kọ́ pọ̀lọpọ̀ yín kéwú náà Dr. Asra kan náà tí wọ́n tó ń sọ pé tó dọ̀ ń bídíà yẹn ṣe bá fa ọ̀pọ̀lọpọ̀ yín ni wọ́n kọ́ yín lálẹ́ kímọ̀ náà so Sheikh Ustaz Abdul Hayy àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn àfáà yìí náà jẹ́ nǹkan kan mọ́ lọ́dọ̀ yín mọ́lẹ́ ni. wọ́n mọ̀ play ọ̀rọ̀ àfáà dílẹ̀ ní kọ́lọ́ máa ṣe dáadáa fún wọn so mo rò pé nínú àwọn tí wọ́n ṣàǹfààní mímọ̀ lọ́dọ̀ mo rò bẹ́ẹ̀ ni ó lè jẹ́ bẹ́ẹ̀ lójó dodo sùn adáyé fún mo gbọ́n tó jọ bẹ́ẹ̀ lẹ́nu àfáà rí pé wọ́n ṣàǹfààní mímọ̀ àbáwọn àtàwọn kan ṣá so tí wọ́n ní wọn lẹ́kọ̀ọ́ wọn ti gbé àwọn ṣàwò táwọn àfáà pẹ̀lú yìí ń wí bẹ́ẹ̀ so ní àfáà fi wá jáde fún wọn pé bẹ́ẹ̀ bá ń sọ bẹ́ẹ̀ gbọ́n báyìí táyìn náà ṣe báyìí àfáà ọ̀rọ̀ tán sọ yìí ti pẹ́ òkè sọdún ni o nígbà tí rò pé láti ẹni so ní ọ̀rọ̀ tí wọ́n sọ yìí ẹnìkan ló sẹ̀ǹdẹ̀ sí mi so ìkan náà àwọn àfáà wa ẹni ọlá kan Ọlọ́run bá ṣe dáadáa fún wọn so mo rí pé ọ̀rọ̀ yíyá tó jáde láti wá sọ pé ndémi gan ìní fídíò yìí lọ́wọ́ tẹ́lẹ̀ torí mi sọ gbà tí mo fẹ́ bẹ́ẹ̀ nìkan jà mo fẹ́ máa rójọ́ àròjàre bẹ́ẹ̀ sì là ń ṣe àbájáde tẹ́nìkan ṣe tó bá dáa fáìn òbí ọba sì ṣe ká pe sákèsì àmọ́ ká jòkó tó wá jọ pé àtàfà lùsùn àti ẹndé ìṣe súnà lẹ́mọ̀ ọ wá jòkó oníṣẹ́ kankan lọ́wọ́ máa rò pé mo lè tún ṣàṣìṣe lónìí o kí n lè kọ́ tiẹ̀ kí n lè gbé sí ibi kíní ilẹ̀ ẹ̀yìn rẹ̀ kí n lè sọ pé ọyá ẹ máa dáwó ẹ máa tọrọ bálà fún mi o ṣé lẹ́yìn náà sínú ẹ̀kọ́ súnà náà nìyẹn náà àwọn èèyàn náà tán ojú wọn fọ́ tí wọ́n máa fà gidi tí wọ́n máa fọ́ òdodo so ìkan sọ aláìlẹ́kọ̀ọ́ kan náà àwọn aláìlẹ́kọ̀ọ́ wọ́n lé mi ń pè àbí olórí àwọn aláìlẹ́kọ̀ọ́ ó lé mi ń pè èyí tá ń pè ní àbúlù bábà olójú dúdú bí ojú nànámùrè so ó lé mi ń pè ní àbú labalábá ó sì bẹ̀rù Ọlọ́run orí pé mi mọ́kọ́ wọ́n bá rí péjì mi so àyìn tó wà lórí péjì mi pọ̀ be one of my admin èmi èyí gbogbo tọ́lọ́run bá ti láà gbọ́dọ̀ ṣe so ká máa ó tí ọ̀dá ká máa sọ yẹn o lè ever rí mi bẹ̀ láyé kára mi bá ń ṣe reputation fún yẹn ó lè bú ebú bí téèyàn kù sí a sọ fún pé wá bíbá yìí ọ̀lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ wọn bá lẹ́kọ̀ọ́ tí mo yàkọ̀ yàkọ̀ àwọn àgbàlagbà tí ọ̀lẹ́kọ̀ọ́ ìgbọ́rọ̀ kalẹ̀ tí ọ̀lẹ́kọ̀ọ́ bá ṣe kéèyàn sọ fún pé ọ̀lẹ́kọ̀ọ́ yìí ń tọ́ wà lára rẹ ni àbúrò àwọn àti mo pè lójú dúdú yìí nìsí tó yìn parọ́ mọ́ ẹ lọ́wọ́ ojú rẹ dúdú ni mo lójú rẹ mọ ó dí bí ojú nàná mọ̀ yìn parọ́ mọ́ bó ṣe rí nu so ìparọ́ mọ́ ojú rẹ dàbí ojú nàná mọ̀ ni so èmi ò ń tí Ọlọ́run bá ti ní ká máa ń gbìyànjú lákọ́dúrí sí tọ́ àti àlàkọ́dúrí wùsẹ̀ rẹ̀ nígbà tí lágbára mọ́ tọ́lọ́run fún mi lágbára ń gbìyànjú láti ṣe pàápàá jùlọ ẹni tí wọ́n mú ẹ̀kọ́ tán mú ẹ̀rọ ẹ̀sìn lára yẹn lè yẹn gbọ́dọ̀ tàhálà pé àkàlákì dín so abúlù bábà bóyá musa àbí kíníkan ní jẹ́ èyí tí ì mọ́ rí ìgbà ìpínlẹ̀ nu ojú ní ti máa mi ò kọ́ra ìgbókọ̀ rẹ̀ rí ìmọ́ rí so dọ́dọ̀ rẹ̀ ìtasí òun ló lọ kọ nǹkan sójú sínú péjì rẹ̀ tí ń bu mi ó síwádìí èmi ń pè ní àbú labalábá àwọn tó bá pè wọ́n rí kó jọ náà fi pè é bẹ́ẹ̀ wọ́n ṣe ń tọ́kàn mí pẹ̀lú tiwọn ó ti bá wọn nísìn so lọ́wọ́ wádìí dáadáa pé ta ní kọ́kọ́ ń búra wọn èmi èsì wá bí fún láti wá máa bú kì í ṣe ẹnìkan tó nítumọ̀ tí wọ́n máa jòkó máa àbábù gánà tí máa ṣe kíní fún torí kóun ló nítumọ̀ láàrin wọn ìgbẹ́ni tó bá nítumọ̀ wọ́n àkótó jáde lọ́la kó tó ń sọ mo tún rí kíní rẹ̀ tán sọ tán sẹ́yìn sí mi kan tí wí kòtò ń bẹ̀ báyìí ṣùgbọ́n kì í ṣe ẹnìkan tí mo gbọ́dọ̀ fún ní tí mo fi rọ̀ fún my precious time so nígbà tí màá ṣe waste time yóò jẹ́ ẹnìkan tó nítumọ̀ so ó wá sọ́ndà péjì mi ẹ máa wọ́n tí ń kọ́ ó ní àkàtàwù kàfi lóga kẹfìrà ẹ wọ́n bá ti ń kọ́ yìí náà mi náà ń tò sọ yabna khinzir èrè ọmọ ẹlẹ́dẹ̀ so ọmọ aláìlẹ́kọ̀ọ́ máa bá bíá ńlá tó wà lábújá yìí ní sọ fún mi pé
èmi ń pe abúlùbábà ní àbúlà ọkọ ní kémi kan mo pè bẹ́ẹ̀ ọ̀bẹ̀rù ọlọ́run ò rí mi ò gbọ́ lẹ́nu mi kí n pè lábùlábàlábà tẹ́nìkan bá kọ́ pẹ̀lú péjì mi so amáyà ẹ̀dmí lọ́wọ́ mẹ́ so ó ní ibn khinzir kò wí lẹ́ẹ̀kan ẹ̀mẹ́ta ó kọ́ lárúbáwá ó tún wá kọ́ ní yorùbá ó tún ní àǹtàbà yìí domin al-adab alẹ́sì tá dàáyì ya khinzir ìrẹ́lẹ́dẹ́ ṣé àtọ́ ọlọ́run sí mi mo jẹ lẹ́dẹ̀ ní àbọ̀ abúlùbábà ó tún wá bí ó tún ní Kamilu ẹlẹ́nu ẹlẹ́dẹ́ mo tẹ̀rù pọ́ lọ́jọ́ lórí ni aláàbáwọn aláàbò ti padà mọ́ tí ń ṣe gbogbo wọn bóyá sẹ́ńtẹ́ kí n fún ní time yìí tí ẹ̀ ní rí ti ń rò mọ́ ẹgbẹ́ tó bá wà tí dínú bá wà má sa ilé yìí tí ẹ̀sìn bá ní bùkátà sí tẹ́ bá ṣe tí ò dábí tí ó dẹ̀sìn rú àbí tí ó ṣe àwọn ìlọ́nà lórí súnà rọ́tẹ́ lẹ́ǹsì ìkànnì máa jáde fún torí pé mo ti rí pé ọ̀tọ̀ ní ìjọ ọmọ kéwù lágbájá ọlọmọ kéwù nítorí àgbọ̀rọ̀ pé lónìí mímọ̀ pé ọlọmọ kéwù lélẹ̀ ọ̀tọ̀ ní kí làákàyè ó kún kéwù kọ́ bá kéwù dé ọlọ́run yìí sọ pé àwọn ẹni mímọ̀ ló ń bá sọ̀rọ̀ àwọn làákàyè torí làákàyè tẹ́ rí ó ju mímọ̀ lọ làákàyè ju mímọ̀ lọ so ló fi jẹ́ pé làákàyè fúnra rẹ̀ ó ní manutu teklif so ó ní manutu teklif àwọn manatu teklif méjèèjì náà lọ so làákàyè ó ní ẹ ṣeun sasa Blakim Isa mi jẹ ní dọdọ wọn so bí làákàyè wọn ti wá kúrò náà làgbà àwọn tó ń tẹ̀lé wọn ẹlẹ́rìí lómi wọn ó lọ sí pages different pages ẹlòmíì sí 10 pages wọ́n ti sáyẹn ibi fóònù ẹ̀ náà yóò pọ̀ mílẹ̀ yóò kọ́mẹ́ntì àbúrò yóò tó lọ bọ̀ mí kẹ́lẹ́ rò bí bẹ́ẹ̀ àbí àwọ̀ nígbà tá a ṣe nítorí tí lórí ọlọ́run ẹ̀ wò ó sìn ọmọ aláìlẹ́kọ̀ọ́ tó wà ní alálàbára kẹ́kẹ́ lọ mú kí kó dún mọ́sálásí Àbújá àbí kò jésì ni kó dún bẹ́ẹ̀ kọ́ ọmọ gba bára tó ń gbà lójú pálí ọmọ ká má fi Islam catch cruise má fi ẹ̀sìn Islam má fi súnà má fi yìí má fi gbowó lọ́wọ́ àwọn èèyàn má fi ẹ̀sìn sọ́kẹ́ àwọn èèyàn ẹgbẹ́ bí tí Islam tó ti ṣiṣẹ́ bó ṣe kó ṣiṣẹ́ Nàìjíríà ẹ̀ka ti mọ́ ọmọ yẹn kí ló ń ba Islam kí ló ń ba súnà ló kọjá sí sọ wá sọ súnà di ẹ̀sìn bára nípa ẹgbẹ́ ìdàbò mọ́sálásí wa dé ta ló bí ọ sọ́lọ́ ló bí ọ mọ́sálásí ilé kéwú àwọn oná kéwú kẹlẹ́ lọ́dọ̀ rẹ̀ àwọn oníkọ̀ọ́ kéwú àdọ̀ rẹ̀ so mi ò ní sọ jù báyìí lọ so ibi tí mo wá ní àwọn wá dúró lẹ́yìn ìgbà tí a gbọ́ ti àfàmù Sodiq Ọlọ́run wá ṣe dáadáa fún wọn àti ti Sheikh Abdulgani Juma tí àfáà jáde pa àwọn òsànfàní àti tí ìkànnà àwọn àfáà wa tí wọ́n súnmọ́ wọn bóyá ọmọ kéwú wọn bóyá ẹni tó sànfàní wọn lọ́dọ̀ wọn táwọn náà sọ tá a play tán ìbò nìkan wá dúró so wallahu alam àfáà Abdulgani láwọn òkè lọ́dọ̀ ẹnìkan kan látò nílò mi ti gbàgbé ẹ̀kẹ́ lọ́dọ̀ ẹnìkan torí kó jáde látẹnu yín bí mi bá ti rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni ẹ̀kẹ́ lọ́dọ̀ àfáà Sùkúlà Ṣáfì Sheikh Sùkúlà Ṣáfì mo ti gbọ́ àkẹ́wù mẹ́ so ẹ ti sọ ó ti tán náà mi ò lè tó bá wọn tó dé nsìn ní wàá tó wọn fẹ́ gbọ́ àfáà Abdulgani láwọn òkè lọ́dọ̀ Sheikh Sùkúlà Ṣáfì àti gbọ́ ẹ̀kẹ́ lọ́dọ̀ wọn so àmì ẹ̀ má rí wọn fín mọ́ tó kàn wá ni tó dé nsìn so ibi tí a bá dé Allahu ta'ala ala wa alam òun ló ní mímọ́ jù so abẹ́ bí man ní wàfàlì wa karamihi wa ihsanihi àwọn tí a ń ṣe lẹ́sìn kí o tẹ́wọ́ gbà wọ́n bí tá a bá ti ṣàṣìṣe nínú ọ̀rọ̀ nínú ṣe nínú wà Ọlọ́run kò foríjì wá láti tóbi Ọlọ́run lágbára Ọlọ́run la hawla wala quwwata illa billah ẹ̀sìn lọ́mọ̀ ẹ̀mí ti ń sọ lẹ́ẹ̀kan pé èmi o láàfáà kan tí mo yàn ń pọ̀ sí pé àfáà yìí nígbà àwọn ṣẹ́kùn náà yàn ń pọ̀ sí pé wọ́n ti wá di pé gbọ́dọ̀ máa jáde fún ṣẹ́kùn náà máa dìfẹ́ndà ara mi sì dìfẹ́ndà òdodo tí bá rí lára wọn ní dìfẹ́ndì láti sìn ó ti ń jáde tí ń dìfẹ́ndì kì í ṣe sàkíyì àwọn ẹgbẹ́ ní dìfẹ́ndì mo rí pé ẹni yìí fẹ́ ṣàbòsí fún ni ẹni yìí fẹ́ ṣìgbà fún ni ẹni yìí fẹ́ sàrọ̀ fún kì í ṣe àwọn nìkan Professor Haruna à ń ṣe bẹ́ẹ̀ fún wọn even Dr. Asra à ń ṣe bẹ́ẹ̀ fún wọn Baba Sùkúlà Ṣáfì à ń ṣe bẹ́ẹ̀ fáwọn náà à ń ṣe bẹ́ẹ̀ fáwọn náà mo tún ṣe fún wọn lọ́wọ́lọ́wọ́ yìí èmi àti wọn àjòkó rí in fact ìrí wọn rí Sheikh Sùkúlà Ṣáfì àfihàn ọlọ́wọ́ ara kọ́lọ́mù alẹ́mi kókó gun ọlẹ́mi kókó ẹ̀yìn fojú ara mi kàn wọ́n rí báyìí ṣùgbọ́n kí ló dé àwọn ọ̀pọ̀lọpọ̀ tá a rí sí ọwọ́ wọn láwùjọ tó pọ̀ lọ ẹ sì àmọ́ jẹ̀yẹ wọn ẹ sì mọ̀ nítorí pé ẹ fẹ́ rọ́gbọ́n àbáǹdàmù kẹ́yìn wá dolórí pẹ́yìn nìkan lẹ́jẹ̀ malija unas so ẹ̀yìn nìkan làwọn yóò máa sọ́dọ̀ yín ní wọ́n sì gbá ní ọmọ sọ̀rọ̀ ní tẹ́ ẹ fẹ́ ṣe nìyẹn náà ló fi jẹ́ pé gbogbo yín pín torí pé ó bù rí àṣà so ó bù rí àṣà wá rí àṣà méjèèjì níbẹ̀ lọ́dọ̀ yín méjèèjì lẹ́ńkà lẹ́fín kálọ̀ ẹ̀gbà fúnra yín náà lẹ́fín jà lọ́tún lẹ́fín jà níjọ́ lẹ́rí kára bí àkànjá rẹ̀ ká máa jà sí kìnìkan ẹ lè jà láíláí for what a ní níta ń jà sí ẹni Ọlọ́run ti fi sọ̀rọ̀ fún wa ó sì tún yí àwọn ààrẹ tuntun táwọn náà tún gbé lórí ibòmí tó yẹ ó ti tó àwa ó ti tó Ọlọ́run ti sọ ẹnìkan náà Ọlọ́run gbé síbi ẹni Ọlọ́run bá ti gbé síbi àti gbà fún yẹn so làwọn bá dé nìyẹn assalamu alaikum warahmatullahi wabarakatuh.